ṣé ti gbọ́ tuntun, ṣé ti gbọ́ tuntun. Sátánì ti sọ̀rọ̀, Satan of Sokoto, ọmọ, ó máa láòdù gan. Satan of Sokoto ti sọ̀rọ̀. Satan of Sokoto, ó ti gbóhùn sókè. Ó ní social media terrorist ni wá. Àwọn tó terrorize ìlú. Satan of Sokoto rí kankan sọ sí yẹn o. Àwọn táwa lórí sọ ọmọ kí la kò sí Nàìjíríà ìbáyìí. What a joke. What a joke. Lẹ́nu Satan of Sokoto. Ọmọ wàhálà ti wà sẹ́. Hey! Satan of Sokoto gbẹ́nu sí Mike last. Tó bá yá kẹ́ níwọ̀n mọ́wọ́wọ́ mọ́sẹ̀ nínú tó ń ṣẹlẹ̀. Tó bá yá kẹ́ máa sọ wípé àwọn kan innocent ni wọ́n. Bóyá lẹ mọ̀ pé àwọn gangan ni bàbá Sile. Because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni. Kí ni ti social media ti jẹ́? Tí Satan of Sokoto wá ní social media is a terrorist association. Ìgbà tó bá pé ẹ bá mi pín eléyìí náà kan tún wá gbọ́ tuntun o. Ìgbà bá pé social media ní terrorist organization. Kí wá lórúkọ organization tàwọn Boko Haram o? Kí lórúkọ organization wọn tẹ àwọn kidnapper? Kí lórúkọ organization wọn ti bandits? Nígbà tí Satan of Sokoto rọ́rọ̀ sọmọ́ sí gbogbo tó wà ńlẹ̀. Ó ní social media ó yẹ káwọn deal pẹ̀lú ẹ̀. Ṣé torí wípé social media ló tú àṣírí? Nígbà tẹ́ ti gba license gbogbo àwọn radio station. Ẹ ti gbẹ́sẹ̀ lé television station. Wọn ò lè gbẹ́nu sí máìkì kan sọ òtítọ́. Àbí tẹ́ bá ní rọ́là ń pàṣẹ yìí Mákindé ṣàdé ti jẹ́ ká mọ̀. Wípé òun ti ránṣẹ́ sáwọn media houses kankan. Wọn ò gbọ́dọ̀ bá wọn gbé any news kankan síta mọ́. Wọn ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn mọ irúṣẹ́ ribiribi tọ́mọ Adéyẹmọ ń ṣe àti bó ṣe lọ ní Nàìjíríà. Ṣebí Ṣèyí Mákindé fẹ́nu ara ẹ̀ sọ. Ọ̀rọ̀ àná ṣì nìyẹn. Ọ̀rọ̀ tèmi ìbáyìí sìn. Satan of Sokoto la tún wá visit o. Satan of Sokoto ní gbogbo àwọn tó ń jókòó sí social media. Ó ní social máa play ẹ máa gbọ́ o. Ó ní social media is terrorist association. Terrorist association ní social media lẹ́nu Satan of Sokoto. Hey! Lati George ẹ mọ̀ pé mi náà pẹ́lẹ́ tó pariwo pé a máa gbúrò Satan of Sokoto. Àṣẹ tó bá máa wá báyìí báńgà ló máa jùlẹ̀. Láti gbọ́ èsì Satan of Sokoto dákẹ́. Tí ẹ bá ṣàkíyèsí wípé látìgbà tí Donald Trump ti wọ Nàìjíríà ní December 26 àtìgbà ẹni Satan of Sokoto ti mẹ́lẹ̀ tí ò ti sọ̀rọ̀ síta kò sọ̀rọ̀ sókè ó ṣiṣẹ́ títí ẹ̀ lọ lábẹ́lẹ̀ ẹ̀yin àgbààgbà lẹ Yorùbá ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ bó bá máa pè pàdé àwọn tó máa túlù tó sí ẹ̀yin ló máa pè bó bá sì máa pè pàdé àwọn tó máa wá gba bribe tó máa fi bá yí àwọn èèyàn jẹ ẹ̀yin náà tún ní wọn ní peledike ẹ̀yin bá wá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa lẹ Yorùbá ẹ̀yin náà ẹ wá kan ṣe kan ẹ wá ṣẹṣẹ ẹ má kàn joyè ọba pati ẹ má joyè ọba dóbòdóbò ẹ má joyè ọba oníkárí ni ẹ gbọ́ ohun tí Satan of Sokoto sọ. Kí ni social media ní ṣe pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà? Ṣé orí social media ni wọ́n ti ń kó àwọn èèyàn? Ṣé orí social media ni wọ́n ti ń pa àwọn èèyàn? Tá bá sọ pé wàhálà ti wà ẹni níbo ló wà? Ó wà ní ògidì gbámbámbá nínú Nàìjíríà. Wàhálà tí ò lẹ́lẹ́gbẹ́, wàhálà tó gbá ski tó gbọmọ ọ̀dọ̀, ó ti wà ní Nàìjíríà o. Ẹ ṣàánú ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá o. Wọ́n bá dé àwọn newspaper. Kọ́ máa gbé confirm síta débi tẹ́ máa mọ bó ṣe ń lọ. Wọ́n bá dé àwọn TV station. Kọ́ máa gbé confirm síta débi tẹ́ máa mọ bó ṣe ń lọ. Àwọn oní rédíò kéléje tí wọ́n tún rẹ́gísítà sínú Nàìjíríà. Ṣèyí Mákindé ti ránṣẹ́ sí gbogbo wọn. Rédíò kéléje rédíò irú àwọn bàbá mi kọ́ lọ olóòtú yẹn sì. Rédíò tí wọn ò tí ì ṣe gbà but ògo fún Ọlọ́run alhamdulillah. Wọ́n ti ránṣẹ́ sí gbogbo àwọn yẹn. Irú ohun kọ́kọ́rọ́ alátẹ àgídìgbò wọ́n ti ránṣẹ́ sí àwọn ẹ̀yẹ. Irú Yínká Ayéfẹ́lẹ́ wọ́n ti ránṣẹ́ sí wọn. Àwọn Aláròyé, àwọn BBC, àwọn The Nation, àwọn Vanguard, Ṣèyí Mákindé ti ránṣẹ́ sí wọn. Níwọ̀nba iṣẹ́ tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ní wọn ò gbọ́dọ̀ gbé nǹkan kan mọ́. Everybody lè wà nínú òkun.
débi tí iye yóò ní ṣí tẹ́ máa fi mọ̀ pé wàhálà ti wà lórúkọ Nàìjíríà tuntun. Nísìnyí báyìí Sultan of Sokoto wá bọ́ síta, Sultan of Sokoto wá sọ wípé social media o, especially gbogbo àwọn tó wà lórí social media, ó yẹ kí àwọn wá nǹkan ṣe sí wá Sultan ṣọfẹ́ kidnap wa ni, ṣọfẹ́ kidnap wa ni, because ọ̀rọ̀ ifọ̀ ni ò máa play ẹ̀ máa gbọ́, ó fọ́ ní gan, kò yé mi o, kò yé mi o. Kí Sultan of Sokoto wọ́n pa àwọn ọmọ ní Plateau, wọ́n pa àwọn èèyàn ní Borno, wọ́n kó àwọn èèyàn káàkiri Nàìjíríà. Sultan of Sokoto ò rí nǹkankan sọ sí, kò rí nǹkankan ṣe sí, kò bọ́ síta kó wá pé gbogbo àwọn tó kidnap, àwọn tó yẹ terrorize Nàìjíríà, kó wá sọ̀rọ̀ nípa wọ́n pẹ́ ti ẹ̀gbọ́n náà. Kí ló dé táwọn pípù yìí fi ojú jo èèyàn ṣùgbọ́n tí wọ́n jẹ́ ẹranko? Sultan of Sokoto ṣe Ọlọ́run ṣàánú mi o, ọ̀rọ̀ Nàìjíríà ti wá di, ó ti di kí ló máa ti pé kí ní táwọn ọmọdé máa wo cartoon, àwa ti fi ọ̀rọ̀ Nàìjíríà wo cartoon báyìí. Ẹ̀rọ kúta àwọn ẹbá ti wo cartoon báyìí, á máa dùn mọ́ wọn máa wo oríṣiríṣi cartoon. Àwa ti wo oríṣiríṣi cartoon pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà. Ọ̀rọ̀ Nàìjíríà náà ti wá di cartoon oríṣiríṣi tó jẹ́ wípé a ti wòran báyìí. Ojú kan ti lóhùn òran wa iṣẹ́, ojú ti lóhùn òran wa ní iṣẹ́. Gbogbo àwọn tí wọ́n kidnap, ẹ̀yin ọmọ Yorùbá tata, àwọn ọmọ yìí ṣì wà lọ́dọ̀ àwọn kidnapper o, because mo jí láàárọ̀ yìí. Èèyàn kan náà bàbá mi tó tiẹ̀ súnmọ́ mi ló kọ́ pé mi pele ní kí ẹ gbọ́. Àwọn ọmọ 46 yẹn àtàwọn tíṣà wọ́n lọ ti kó wọn sílẹ̀. Èmi fàsìkò sọ fún yín pé wọ́n ti kó wọn sílẹ̀ o. Ṣẹlẹ̀ yìí tẹ́ máa lọ wo program àwọn oníbo propaganda, tẹ́ máa ń bá wọn ṣí ẹ fi mọ́ níbẹ̀. Ní wo program títí wa níbi tẹ́ máa ti gbọ́ òtítọ́, àfi bí tó máa ti fi headline rọ́tọ̀ yìí, topic rọ́tọ̀ yìí, tẹ́ máa wá ya lọ síbẹ̀, wá ṣẹ̀ṣẹ̀ wá máa kí fóònù mọ́lẹ̀ lédíkẹ́ ó gbọ́ ṣé tòótọ́ ní kinní kan. Ẹ ṣọ́ra yín o, ẹ ṣọ́ra yín o. Àwọn ọmọ ọlọ́mọ ṣì wà ń bẹ̀ o. Sultan of Sokoto ò gbé iná burúkú táwọn terrorists dá fún wa ní ilẹ̀ Yorùbá láti bíjọ́ mélòó. Sultan of Sokoto kò gbé sí o, kò sọ anything sí o, kò sọ bóyá ó kú, kò sọ bóyá ó fà, kò gbéra wá sọ́dọ̀ governor of Ọ̀yọ́ state kọjọ wá sọ àsọyé, kò gbéra lọ sí àwọn ọ̀dọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wípé òkè ẹ̀yin tí ilẹ̀ Yorùbá nǹkan tẹ́ ń fèsì yìí, àwa náà fèsì ní side ọ̀tọ̀ títí wa, kò dẹ̀ dùn mọ́ wa nínú. Ìgbésẹ̀ wo lẹ fi pé tá bá jọ sowọ́pọ̀ a lè jọ gbé láti lè fòpin sí kíní. Sultan of Sokoto sọ yẹn o. The only thing tí Sultan of Sokoto máa bọ́ta wá sọ ni wípé gbogbo àwọn tó wà lórí social media tí wọ́n láwọn ní social media platform, only they are terrorist organization, so we need to do something to them. Na play ẹ̀ ṣe ẹ̀ máa gbọ́. Tí bá wá play ti Sultan of Sokoto tán, ẹ wá bẹ́ẹ̀ mi náà ṣí ẹ̀ fún àwọn tí wọ́n ṣì ń sùn, tí iye wọn ò tí ì ṣí, ṣùgbọ́n tí wọ́n ní òye, tí wọ́n ní làákàyè, tí wọ́n ní òye, tí wọ́n ní làákàyè. Kẹ́ ẹ wá bá mi tún wá ṣí ẹlẹ́ fún wọn wípé fídíò ẹlẹ́ tí mo tún wá fẹ́ ṣò yìí, àwọn tí wọ́n ṣe ìjàmbá burúkú yìí nínú fídíò ẹlẹ́ tí mo máa ṣò lẹ́yìn ti Sultan of Sokoto, kí ni ká pe àwọn yẹn, kí lórúkọ organization títí wọn. Ẹ bá mi ṣí ẹ̀ fún àwọn Mayeti Allah, Yorùbá ti sùn, Yorùbá ti sùn, omi ti tẹ̀ ìwọ̀ gbé lẹ́nu, àfi k'Elédùmarè àti àwọn alálẹ̀lẹ̀ Yorùbá kó ṣàánú wa. Mo ṣe program bíbá ìlànà, má tẹ̀ gbórúkọ yìí síta, ẹ bá ń ṣí ẹ̀. Mo fẹ́ dárúkọ, mo fẹ́ mention name. Ohun tó bá ti jóhun, Yorùbá ní ohun tó bá jóhun la fi ń wé ohun. Ẹja tó fẹ́lẹ̀ náà kí n fi back up ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní, kí n fẹ́lẹ̀ back ẹ̀ up. Mo bọ̀ wá. Mo ṣe program nípa Ṣèyí Mákindé lánàá. Our 2026 window and door remodeling promotion is helping Ontario homeowners. Mo ṣe program nípa Ṣèyí Mákindé lánàá pẹ̀lú fídíò tó gbé síta tó sọ̀rọ̀ wípé àwọn ò ní fi àyè gbà kí àwọn organization kankan kó máa wá dúnkokò mọ́ àwọn èèyàn.
Yorùbá mo sọ eléyìí mo ṣí wa ní etí mo dẹ̀ ṣí wa ní ìyè mo dẹ̀ pé wá ṣàkíyèsí tigi mo ani mo ṣe fún wa báyìí àwọn tó gbé AI wá mo ti ṣe program yẹn rí ó kàn máa ń dùn mí wípé tí n bá ti sọ nǹkan kò kí n lọ bìsàbìsà ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ kí ni yẹn máa ń so dùn mí gan máa wá padà máa sọ pé ṣé mi ò sọ nígbà báyìí ẹ lọ wo program báyìí ẹ bá ń bẹ̀ nígbà tí mo ṣe program lórí ọ̀rọ̀ AI kò ṣe AI mo lẹ́yìn ọmọ Yorùbá AI tó wá gbáyé kan nísìn géèmù ni o kì í ṣe àná kì í ṣe ní AI ti wà wọ́n kò mọ̀ọ́mọ̀ ń lò nísìn láti lè máa fi distract wa ká bá lè máa rí òtítọ́ kí wọ́n dẹ̀ máa pè nírọ́ fún wa mo ṣe program yẹn tẹ́ bá máa follow mi dáadáa yìí bàbá màmá tẹ́ bá máa follow mi tẹ́ bá wo àwọn programs yẹn ẹ bá mi kọ sí comment section ojú òní tìyìn ẹ dẹ̀ máa gbàgbé láti bá mi like ètò yìí because I've been receiving different things mo ti rí different signs YouTube mi ò dẹ̀ ní lọ sí I will continue to expose them mo ní wọ́n mọ̀ jẹ́ kí àyè wá gbáyé kan sí nítorí pé kí ni Nàìjíríà ti lọ sóko ìparun títí tó máa fi parun ẹ̀yin ìyá lè máa sọ wípé na lie na lie na lie na lie mo ní that is why tí Nàìjíríà fi lọ síbi tó lọ yìí mo ní so therefore nǹkan tẹ́ bá rí sí ẹ má bá wọn dáṣà pé AI ni mo wá ṣe fídíò ní àná I'm going to mention it bí mo ṣe sọ mo ti wọ́n ìwọ orúkọ yẹn jáde báyìí mo wá ṣe program lánàá nípa speech tí Ṣèyí Mákindé wá give tó wá fi dùn kòkò mọ́ àwọn tí wọ́n ń jà fitafita kọ́mẹ́ǹtì ti pọ̀ gan wípé kí wọ́n má pa wá ní ilẹ̀ Yorùbá mọ́ mo ṣe program yẹn ní àná nígbà tí ó wá di ní àárọ̀ yìí mo wá lọ ka comment mo wá rí tí àwọn èèyàn wá kọ sí comment section program yẹn fún mi ẹ̀yin tẹ́ bá wo program Ṣèyí Mákindé tí mo ṣe lánàá àwọn èèyàn wá kọ sí comment section fún mi wípé Lady K do your findings very well this is AI this video is not real I was like kí ló táwọn èèyàn ṣe báyìí tó bá jẹ́ wípé mo fẹ́ wùwà ẹranko ni ó yẹ kí n máa sọ fún àwọn tó kọ kọ́mẹ́ǹtì yẹn gbọ́dọ̀ ìpẹ́ ti ya wèrè ṣá tí ẹ bá jẹ́ irinṣẹ́ burúkú tí wọ́n sanwó fún kẹ́ lọ máa distract àwọn èèyàn wọ́n ti ṣe débi wípé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí sí àwọn ọ̀pá dẹ̀ máa ní AI ló sọ̀rọ̀ kí ṣe Lady K àwọn agent wọn ni o mi ò mọ̀ bí ẹ understand analysis yẹn àwọn agent wọn wọ́n dẹ̀ máa sọ fún yín pé AI ni wọ́n dẹ̀ máa kọ síbẹ̀ fún yín ẹ̀yin tẹ́tí ní believe lọ báyìí tójú yín bá ti lè lọ síbi comment yẹn báyìí ẹ kò wà distract ni ẹ ní ìgbé focus mọ́ ẹ kò gbà bẹ́ẹ̀ pé AI ni èmi ṣe program lánàá I was telling people this so-called Ọláonípẹ̀kun ó ní that video of Ṣèyí Mákindé is AI ẹ lọ wo comment yẹn èmi ti wá ní àwọn evidence tó gbáski mo ti wá ní lọ́wọ́ báyìí another person wọ́n túbọ̀ o wọ́n pọ̀ gan o comment tẹ̀ tí wọ́n yapa ká ní mo mọ̀ ní máa ti screenshot ẹ̀ òun tún lélẹ̀ eléyìí Babátúndé Ọlátúnjé ó ní honestly mi ò believe wípé fídíò yẹn rí mo rò pé AI ni okay eléyìí àwọn rò bí AI ni okay not this person again wọ́n pọ̀ gan tí wọ́n sọ pé AI ni I'm coming comment ti pọ̀ gan bẹ́ẹ̀. At least as at àárọ̀ tí mo jí mo ṣì rí èèyàn mẹ́ta wọ́n dẹ̀ kọ sí comment section pé Lady K go and do your findings òun tún lélẹ̀ okay that's same Ọláonípẹ̀kun yẹn náà ni this Ọláonípẹ̀kun ó continue láti máa ṣe kíni láti máa comment yẹn ó ní Lady K please do your research that video is AI ẹ̀yin màmá bàbá proof tó gbá sí ti wà lọ́wọ́ mi that video tèmi ṣe lánàá tí mo sọ wípé ẹ̀bùn nǹkan tí Ṣèyí ń sọ láti máa dùn kòkò wípé constitution Nàìjíríà fàyè gbà kí gbogbo wa jọ gbé èèyàn kan ò lè léèyàn kan níbì kan wípé ṣé constitution náà ló wá fàyè gbà kí wọ́n máa pa wá kí ìran kan dẹ̀ máa pa ìran kan tẹ̀lé sọ wípé constitution ní ká jọ máa gbé ní ìfẹ́ ṣé sáìnì ìfẹ́ ló fi hàn wá tó fi ń pa wá inú fídíò yẹn náà ni Ṣèyí Mákindé ti fi ẹnu ara ẹ̀ so I repeat that video up to 3 times yesterday tí Ṣèyí Mákindé tuntun ti sọ pé so àwọn ò ní fàyè gba any organization kankan láti
máa sọ wípé àwọn fún àwọn Fúlàní ní ultimatum. Meanwhile, this stupid man is reversing to Sunday Igboho. That is why I challenged him yesterday. Put up at Bishe Yida. Go down with futures. Go daruko. Oh my God, boya pampeto would deni 2021 lele. Oh my kabamo lote. Now, Mobo, our comments here to I can't continue. Kale mo wípé àwọn agents ni. Nígbà tó máa di láàárọ̀ ẹ̀yin màmá bàbá. Gbogbo social media ti gbé fídíò tí mo sọ pa. Àwọn tí wọn ò bá wá ṣe Yorùbá nation. Ẹ lọ sí gbogbo Facebook kẹ́ tó rí bí bá òun lè máa kàn. Tí wọ́n ti jáde tó ti sọ̀rọ̀ nípẹ̀. Àwọn ọmọ Yorùbá kan dẹ̀ wá sí under comment section tí wọ́n wá sọ pé hey hi ni. Kẹ́ máa wo iṣẹ́ burúkú tó ń ṣe láti máa distract àwọn èèyàn káwọn máa lè believe. Ẹ bá mi like ètò ìkọ́ máa gbé page wa wálẹ̀. Bí wọ́n ṣe ń ṣe láti short gbogbo àwọn media houses sílé, Ṣèyí tún sọ nínú fídíò yẹn lánàá wípé gbogbo àwọn media houses òun ti pè wọ́n wípé wọn ò gbọdọ̀ bá individual àkọ́kọ́ gbé information kọ́kọ́ síta. Now, Sultan of Sokoto wá jáde nísìn. Ìyẹn wọ́n ní pé gbogbo social media activists wípé they are terrorist organization. Tí mo pa àwọn people ìjọ ń ṣiṣẹ́ ni. Àjẹkẹ́ lánàá ọmọ kú lẹ́nì. Tani ọmọ pàjánà ló pọmọ jẹ. Tani ọmọ ẹjọ́ ẹ bá mi kọ kọ́mẹ́ǹtì. Tani ọmọ wípé àjẹ́ àná ló pọmọ jẹ. Kẹ́ máa wo ibi tí wọ́n bá wá dé nínú Nàìjíríà. Kẹ́ máa wo ohun tí wọ́n ṣe fún wa nínú Nàìjíríà. Ọmọ Yorùbá. A lot of people wá gbé fídíò yẹn káàkiri. Àwọn náà ti rí. Wọ́n wá jáde wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n wá sọ̀rọ̀ nípa ẹ̀ pé no. Àsìkò ìlú yẹ káwọn ṣe kíni. Káwọn wojú Ṣèyí Mákindé. Pẹ̀lú nǹkan tó gbé síta. Ẹ̀yin kan dẹ̀ ń pè ní AI. Mo fi yẹn lẹ̀ bẹ́ẹ̀. Now, evidence. Ó shock bí ìtẹ́mọ́ bí tí mo ti fẹ́ mu. Olórí Mayeti Allah tó jó lórí kidnapper ní Ọ̀yọ́ state. This same Mayeti Allah guy no competition against Sunday Igboho ní 2021. Gbogbo ẹni mo ti evidence everything lọ́wọ́. Everything. And I'm sure pé kìí ṣe mi nìkan mo ní. Àwọn media ọmọ kan ilẹ̀ Yorùbá gbogbo wọn ló máa ní. That same guy no ló tún wá competition this year. Tó lọ submit ẹ̀ fún Ṣèyí Mákindé. Wípé gbọ́dọ̀ gbé Sunday Igboho fáwọn. This guy tá ń sọ̀rọ̀ nípa ẹ̀. Òun gangan lọ̀gá àwọn kidnapper ní Ọ̀yọ́ state. Òun gbogbo picture everything ló wà lọ́wọ́ mi. Gbogbo petition tó kọ against Sunday Igboho. Àti ti 2021 o. Àti ti 2026 o. Tó wá jẹ́ kí Ṣèyí Mákindé kó ṣorí gbígbẹ bí ẹja ifó lọ. Tó fi wá bọ́ síta ń sọ̀rọ̀ lánàá. Gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi báyìí. Ẹ̀yin tẹ́ wá ní AI níbo lẹ fẹ́ fojú sí. Tẹ́ bá jẹ́ ọmọ kan tẹ́ kí ṣọmọ àlélẹ̀ Yorùbá ṣe rí pé wọ́n ti gbé wọ́n Ṣèyí náà báyìí láti máa tákò pé AI nìkan. Now ẹ má jẹ́ ká làágùn jìnnà, ẹ jẹ́ ká sáré gbọ́rọ̀ láti ẹ̀yin tẹ́ bá fẹ́ wo program yẹn ẹ lọ wò wà lórí YouTube mi. Ẹ ká sáré gbọ́rọ̀ láti ẹnu Sultan of Sokoto. Tá bá ti gbọ́ Sultan of Sokoto tán ká wá play another video. Oh yeah. And you can't come and through social media, but that's one terrorist organization. Social media. Social media is a terrorist organization. What they do, when somebody is comfort from and formless stories, and you will swear that it's true. So, social media is a terrorist organization that we must deal with. Media agencies must deal with this terrorist organization called social media. So I'm not happy with what's been happening either on the platform or other places. Ẹ̀yin màmá bàbá ṣe ti gbọ́ àbí kí n tún play fún yín. All this social media is a terrorist organization that we have to deal with. They are the one that will put something on social media for people to believe. That means you don't want people to know the truth. You don't want people to believe what we are saying about Nigeria. You want everybody to be in the darkness so that you can continue your evil work. You and your terrorist organization. Ṣé ti ráyé lóde? Ẹ jẹ́ bá yín replay.
ẹ mọ̀ gbọ́ ẹ jẹ́ báyìí fún fọ́lùmù padà ó yá ẹ jẹ́ báyìí yí olóhùn sókè ó yá. You can't talk on through social media, but that's one terrorist organization, social media. Social media is a terrorist organization. What they do, when somebody is in his comfort room and formulate stories, and you will see that it's true. So, social media is a terrorist organization that we must deal with. Security agencies must deal with this terrorist organization called social media. So, we're not happy.